Ìbárí awo ọ̀sán gangan, ìbá kùkù ṣùwì awo ọ̀gànjọ́, ìbá ṣáká awo òru ọyẹ́, ìbá gìrì múlẹ̀ awo òde ìjẹ̀dá. Àgbẹ̀kọ̀yà kan, ọmọ ẹ̀ kan o. Àgbẹ̀kọ̀yà kan, ọmọ ẹ̀ kan. Corporate pictures gbèsè ní Malade. Gbogbo ayé ti ń pò kìkì rẹ̀. Ṣé bí ọmọdé rẹ̀ dùn kò bójú ẹ̀yìn? Ṣọ́rọ̀ pé òòjọ́ ní orí rẹ̀ pa ni. Yóò ṣe wà nínú ìnira rẹ̀ títí ọjọ́ méje. Èlé so bí àdódàgbà, ológun ṣẹ̀ṣẹ̀ so bí ẹni fi yùn méjì kọ́ra. Àgbẹ̀kọ̀yà láti mú gun àwọ̀ wọn lóde gángan. Alùpùpù sùsùn àwọ̀ wọn lóde òṣòro kọ̀sùn. Májẹ̀ kó ní ó bàjẹ́ níjọba ó bàjẹ́. Àwọ̀ wọn lóde ògbólúyere. Pidẹ́pidẹ́ tó wọ̀ lùgà tó pàdé Àgbẹ̀kọ̀yà lágbára. Ó kó ìmọ̀ lọ́nà. Ó ń jó nínú ìgò. Àgbẹ̀kọ̀yà gbé pidẹ́pidẹ́ mi tìgòtìgò. Ó dẹni orí ó dilé. Àgbẹ̀kọ̀yà ń jagun. Ọmọ rẹ̀ ń jagun. Báàgù tó sọ ọmọ alágbára dè pa nìyẹn. Àwọn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùà. Ẹ rí pé mo dákẹ́ mọ́ òwe mi. Elédùà kọ́ ló mú iṣẹ́ owó mi ká fún mi. Ìlú òfararọ mọ́ o. Àrà ń sẹ́ ìdí. Àmọ́ kí ni olúwa wò? Sinimá titun Àgbẹ̀kọ̀yà. True life story ni. Àràgbá yamuyamu iṣẹ́ tó halẹ̀ tó mélẹ̀ títì. Written, produced and directed by Titi Jẹ́jẹ́. Starring Olaiya Igwe, Ronke Odusanya, Ọ̀pẹ̀yẹmí Ayọ̀lá, Adéwálé Alébíoṣù, Juliet Jato, Ọmọlábí Àjàsà, Bímbọ́ Adébáyọ̀, Dàmọ́lá Ọlátúnjí, Captain Eniola Àlàó, Adéyẹmí Adéọ̀ṣù, Akínbáyọ̀dé Ìtùnú, Ọmọlára Adédayọ̀, Introducing Adéjọkẹ́ Ògúnrẹ̀mí, Ọ̀rẹ́olúwa Kípẹ̀lú, Àtàdénìràn tó ń ṣe nínú sinimá yìí. Àgbẹ̀kọ̀yà irin kan rìn kan dá ìkan tẹ̀wọ̀rọ̀ kọ̀kọ́ ìbò jẹ́ egun lọ. Ẹ̀yin náà rà kẹ́wò kẹ́ gbà ó kọjá bẹ́ẹ̀. Grab your copy now. Àwọn oníbàárà yìí la dé. Ẹ jọ kí ni nǹkan tó wà nínú búùtù mọ́tò yín? Ọsàn! Ọsàn! Ọsàn ló wà ń bẹ̀. Ó yẹ bọ́lẹ̀ kí wá ṣe búùtù yẹn káyọ̀. Ẹ wá. Yes. Ọsàn ló wà ń bẹ̀. So ẹ sọ fún wọn pé kàn call mi. No problem ma, ẹ jẹ́ kí èmi máa lọ ma. All right. Ẹ ṣé, thank you. Láti lè ran investigation tiwa lọ́wọ́ sá, ó máa ní 1-2 questions tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ṣé ẹ mind? Go ahead. Good. Látàrí ipò yín láwùjọ, being a business mogul, ó ṣeé ṣe kó ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n látara àlára bóyá wọ́n fẹ́ ṣe yín ní jàǹbá. Àìwá rí yín mú ó jẹ́ kán ṣerú nǹkan tán ṣe sí màdámì yẹn tán fi pa wọ́n. Mi mọ̀ bóyá ẹ ní ẹ̀ ń tẹ ronú rú nǹkan bẹ́ẹ̀ yẹn sí kẹ́ ẹ sọ fún wa sá. No, I don't think so. Nǹkan tó bá ti lè jọ gẹ̀dẹ̀ lọ èmi kì í bá wọn jẹ. Mi ò ń dùn nǹkan. Gbogbo èèyàn mọ̀ mí. I was supposed to be Ọ̀túnba at the age of 30. Mo refuse ẹ̀ tí mo fi wá lọ jẹ́ 32. The only two things I cherish, everybody knows me for that. I love cars and ibi tí mo bá ń gbé. Mo fi bẹ́ẹ̀ lọ party, mi ń dress. Tó bá ẹlòmíì bá rí mi, tá bá jọ ń sọ̀rọ̀, tó bá fẹ́ wá rí mọ́tò tí mo fẹ́ wọnú ẹ̀, ló máa ń gbọ̀n láwọn tí ó mọ̀ mí rí. But so mi ò dẹ̀rù bí mo ń báyàn ṣe competition. So why should anybody? Mi ò ń dù nǹkan tí mo bá ń dù kò ń bọ́ sí. Mo máa ń sùn bí ọká sílé tẹ́ran máa ń rìn wá bá mi ni. So why? Ọ̀túnba, ẹ jọ̀ọ́, ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, níbo ni madam dágbére fún yín pé àwọn lọ? Thank you very much. I was not at home. Mi ò sí nílé. She just picked her phone and gave me a call. Pé òun fẹ́ lọ síbi kan. All well and good. And that was the end. Okay. Ẹ ṣé púpọ̀ fún bẹ́ẹ̀ ṣe ti attend sí wa. Thank you very much, sir. But láti tún lè ran investigation wa lọ́wọ́, ó máa wá ká bá àwọn other staffs ń sọ̀rọ̀. Èmi ni gardener, cook, security. Is that possible, sir? Go ahead. You can interview whoever you want to. Thank you, sir. Free. And this is her son. Ọmọ wọn ni, so sorry. And thank you. If you have any question, you can ask him. All right, sir. Even Timba Simbe, go ahead. All right, sir. All right, sir. So you're welcome, guys. Thank you very much, sir. You're welcome. Daramola,
ti bẹ̀rẹ̀ ìmùlẹ̀ ọ̀rẹ́ tí bá ṣe jọ ṣojú lọ́jà Ẹdẹ jọ̀wọ́ má ṣe gbàgbé o ibi àfọ̀rọ̀ sí má fi kèrègbè rán mi níṣẹ́ má rán mi níṣẹ́ èdè tòrútòrú. Gbà. Bọ́sẹ̀. Oúnjẹ ni. How are you? I'm fine. Ṣé Bọ́sẹ̀. 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 Ṣé kìíní yóò ti máa yàtọ̀ náà ni? Àbí ó wá ní kẹ́ ẹ máa fún èèyàn lóúnjẹ kéékèèké bí ọmọ òkòkò nù ilé yìí. Jamiu, ó yẹ kí ọ̀rọ̀ oúnjẹ inú ilé kò ti mọ́ ẹ lára o. Kí ni? Kí ló dé? Ikú madam ó sì wà lára wa, a sì ń mọ̀ lára. Ó ṣe gbàgbé ń kíákíá. Ó tọ́ ló sọ. Kí ló wá fẹ́ kún? Madam ṣé kò rí fún ẹ kó yẹ máa dárúkọ ikú madam níbikíbi tí ń bá ti wù. Ọ̀rẹ́ ni rẹ ló dárúkọ yẹn. Èwo wà lẹ́kún tó wá ń sun sí. Ṣé o fẹ́ jẹ́ kémi náà máa sunkún ni? Kò lè ní kó wá sunkún o. Lóòótọ́ ni madam dá. Ikú wọn dẹ̀ dùn mí. Ó dùn mí dọ́kọ̀dọ́kọ̀. Ikú wọn bá dùn ẹ̀ kó rẹ̀ sí sunkún tiẹ̀. Sunkún tiẹ̀ kí n sun tèmi ká sunkún wà lọ́tọ̀ọ̀tọ̀ o. Orí ẹ̀ burú. Jami orí ẹ̀ burú. Tó bá ti sọ̀rọ̀ fún madam ikú ẹkún máa ń gbọ̀n mí ni ó. Jami orí ẹ̀ burú o. Ṣé kí wàá lọ jẹ́ bẹ́ẹ̀ ni? Madam ti kú lóòótọ́. Iyọ̀ dáadáa. Adeshina is not your son. Yeah, I can still get it. You get there, Rara. With all we did for that girl. Ọ̀túnba, ìwà obìnrin lẹ́rí yẹn. But anyway, ó mọ nǹkan tí mò ń rò. Ṣó rò bí bó ṣe ń wá síbí tá máa ń pè pé òun yọ wá tó ń yọ sùn. Ká má rò bá àwọn èèyàn ò rí wa o. Àwọn èèyàn ń wò wá. Kọ́ má dẹ̀ máa wá lọ rò pé torí ẹ̀ la ṣe lọ pa Wùmí. Wọ́n lè máa rò bá wà lápá. Ní tí mo wá rò rè ṣe wá bá ṣe máa ríra for now tó bá wá dọjọ́ iwájú àwa lè fẹ́ lójú bí irú ilé ọ̀dọ̀ ẹ gan-an ó tún ní bó ṣe rí bí ilé máa wá bẹ́ẹ̀ jù á fètò síbi tá a ti máa ríra wa regularly tó bá wá tó àsìkò àti ṣù mind you kò sí ọ̀kankan tó ń bọ́ mi nínú wọn o àrà tó bá wù mí ni mo lè dá o but at the same time ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọpọlọ ṣe. You get it? Ọ̀túnba, point dẹ̀ wà nínú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn o. Thank you. But in other way, ṣé kò ṣe torí kẹ́lì máa kóbìnrin kiri lè ṣe sọ bẹ́ẹ̀ fún mi? No, kí ló ṣe é tó máa ronú bẹ́ẹ̀? Listen, you don't have to think that way. Ó ṣì máa ronú bẹ́ẹ̀. Tí n bá sọ pé kí wọ́n lọ ká má ríra torí pé mi ìfẹ́ káwọn èèyàn rò pé èmi ni mo pàyàwó mi. Ṣé tí n bá tún wá ń gbóbìnrin mi ìwà tí mo wá wọn ní sọ pé torí ẹ̀ náà ni mo ṣe pa ni kí n lè máa kóbìnrin wálé. I mean, ìrònú yẹn wà everywhere ni. One just have to be very, very, very careful. I understand, but ẹ mọ̀ ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin le gan. Kí ló lè mbẹ̀? Má worry. And moreover, jẹ́ kí n sọ fún ẹ o, èyí tí mò ń sọ méjèèjì náà tá à ń gbé yẹ̀wò yìí kò sẹ́ni tó ń bọ́ mi, èmi ni mò ń bọ́ra mi. Yeah, due to my simplicity and my straightforwardness. So, wọ́n bọ́ mi. Ṣorí n tó wá gbé mi jẹ oyè nígbà yẹn, ìyẹn ni mo wá ń gbàdúrà kó má jẹ mí nísìn. Ìyẹn ni mo fi sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọpọlọ ṣe. Àgbà kì í ṣòro bí èwe, ọ̀rọ̀ kí mi nìkan àgbà o, olóhùn tó ju àgbà rí. Tójú wọn fi jìn. Ìgbà wo lẹ́nu ẹ fẹ́ lọ sọ́dọ̀ lọ́ọ̀yà yẹn náà? Very soon, mo gbọ́dọ̀ lọ very soon o. Torí kọ́ máa ọmọ àlè yẹn kó má tún lóun fẹ́ jẹ ogún mi pẹ̀lú gbogbo ìranù táwọn pípù yẹn ṣe mí gbọ́dọ̀ tún dájúlẹ̀ kí mi tó ṣẹlẹ̀ mọ́ láyé. Èwo tún nìyẹn o. Gbọ́ gbàgbé ṣé wàá rọ́mọ yìí o mo ti take decision kan lórí ẹ̀ èmi à sponsor ẹ̀ gbogbo ìwé tó bá fẹ́ kà primary secondary university level any level tó bá fẹ́ lọ ẹni máa sanwó. Ìwọ̀n ìgbà tí n bá ṣì wà láyé àsanwó ẹ̀. Ìyẹn náà dà but o ní láti change gbogbo will ẹ fọ́mọ ẹyọ kan ṣoṣo tó ní mú ìwà tèmi nìkan. Of course I will. Why not? Ọ̀túnba
I don't think you need that. Ẹ ti ṣe woman kó tó dìpọ̀ kú. Ọmọ kan ṣoṣo tó tún wá bí fún yín tẹ́ ti ṣe will fún. Ẹ tún sọ pé kò ń ṣọmọ yín mọ́. Nǹkan tí ò yé ẹ pọ̀. You don't understand kò yé ni. Nǹkan tí ò yé mi yẹn ẹ wá jẹ́ kó yé mi. Beautiful. Ǹjẹ́ o mọ̀ pé kí Wùmí tó kú ó ti mọ̀ pé èmi ni mo bí mú ìwà. How? One day mo kàn dédé dé sílé and I met her crying. My sweetheart. My son. Ma lọ sínú yàrá ẹ̀ máa bẹ̀. That's my boy. Adams. Kí ló ṣẹlẹ̀? What happened? Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Kí ló ṣẹlẹ̀? What have I done to you? Nothing. Kí ni nǹkan tí mo ṣe fún ẹ tó lè sọ fún mi tó lè dáríjì mi? Ó ṣe nǹkan kan fún mi. Kí ni nǹkan tó wà láàrin ìwà àti ọ̀rẹ́ mi Daramola? Ọ̀rẹ́ Daramola. Kò sí náà. Mo mọ̀ àbí kò sí nǹkan kan. Why are you lying? You're still looking at me and you're lying. That? You're such a pathetic liar. Kò ṣe bí. Adams, Tani Daramola bí Muyiwa fún. I'm asking, who is the biological father of Muyiwa? Irú question wo ló ń béèrè? She is your friend and you are supposed to know. What be money? Cause it don't come. Come off it! I put it to you where you want it, Papa Muyiwa. Yes, you are the biological father of Muyiwa. Hey, Mr. Jiboye, ẹ̀yin ni mo rí láì gba visa yìí. Every time délé mi àtọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ although ó ti pẹ́ tàti ríra náà. Kò sọ fún mi pé ẹ ti wà Nàìjíríà now. Èmi àti ẹ ṣì sọ̀rọ̀ bí ìgbà wo náà tí mo ṣe bẹ̀rẹ̀ yín UK mo mọ̀ tẹ́ wà. Ẹ wò madam, ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ fi yẹn lẹ̀ náà. Inú mi tiẹ̀ dùn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi tó tiẹ̀ jẹ́ kí n rí yín. Pé mo tiẹ̀ kọ́kọ́ rí yín yẹn orí ńlá lọ́lọ́run ṣe fún mi. Madam, mo ti ṣẹ̀yìn o. Ẹ ṣe mi bíi ti báwo. Ẹ káyìn náà. No, Mr. Jiboye ẹ lè máa. This is an embarrassment. Ẹ jókòó náà. Ọkọ ọ̀rẹ́ mi nìyí náà. Wọ́n ìtẹ̀jú máa kúnlẹ̀ fún mi. Ṣé ẹ̀yin àtọ̀rẹ́ mi ní iṣu ẹ fẹ́ kí n bá yín bẹ̀ ni? Kò rí bẹ́ẹ̀. Ṣẹ́rí tí n bá sọ nǹkan tí mo ṣe fún yín, ó mà dàbí kẹ́ gbé mi báyìí kẹ́ jù mí sínú kan. Kò sọ anything fún mi pé ìjà o. Kò ń ṣọ̀rọ̀ ọjà sẹ́ ẹ̀, mi ń ṣọkọ ẹ̀ o. Kò sí nǹkan kan láàrin èmi àti ẹ̀. What are you saying? Stop it now. What's happening? Ó háyà mi ni. Yes. Ó háyà mi ni pé kí n kàn wá pretend ẹni pé mi jọkọ òun. Mr. Jiboye, what's wrong with you? What are you even saying? Kí ló dé tó ìfẹ́ ṣe bẹ́ẹ̀ fún mi? Kí ló dé tó ìfẹ́ máa impress mi? Kí ló fa gbogbo eléyìí náà? Báwo lẹ ṣe máa dáríjì mi báyìí? Báwo lẹ ṣe máa yọ́nú sí mi báyìí? Ẹ wò madam, Ọ̀túnba ọkọ yín, òun lọ̀rẹ́ yín bí ọmọ ọwọ́ ẹ̀ fún. Ẹ bẹ́ẹ̀ ni, mi mọ nǹkan kan nípa ẹ̀, èmi àti ẹ̀ ò fẹ́ra rí, èmi àti ẹ̀ kò sí nǹkan kan láàrin wa. Madam. Ọkọ mi. Bẹ́ẹ̀ ni. Mr. Jiboye, are you sure you're fine? Nǹkan ti bàjẹ́ fún mi ló yẹ kí n máa ka bòròbòrò. Àǹtí, ẹ káàsán. Báwo ni Jiboye? Adúgbò ọ̀dọ̀ lọ. Mo máa rí yín, ṣé ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá ń sọ yẹn ṣé òun lẹ torí ẹ̀ wá rí mi? Ẹ jọ̀ọ́, mo seriously need ẹ̀. Iṣẹ́ car wash tí mo ń ṣe ti sú mi. In fact, bàtọ́ ti wá padà sọ mí di supervisor. Tínú mi ń dùn pé mo joyè, àṣé nǹkan burúkú ni. Nígbà tá a tẹ̀ ń bá wọn fọ mọ́tò tẹ́lẹ̀, àwọn ìyá láàánú, bàbá láàánú tó bá gbé mọ́tò wá lẹ́yìn owó mọ́tò wọn máa ń dàṣọ ẹlẹ́mì lè fún àwọn 1,000 2,000. But kí ni mo di supervisor sí, mo kàn ń gbéwèé kiri níbi akọ̀wé. Ẹ jọ̀ọ́, kí level tèmi náà ti change. Ẹ help me. Ṣòro iṣẹ́ car wash tó ń ṣe ó ti dópin báyìí. Ìyẹn tó bá lè ṣiṣẹ́ tí mo fẹ́ kó bá mi ṣe. Máa gbọ́ àǹtí, nǹkan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta. As soon as tó bá jẹ́ pé nǹkan tó máa mú wá, I'm in for it. Mo kàwé náà, ẹ rí i pé mo fluent ni. Èmi náà rí i pé o kàwé ni mo ṣe rò rí pé ó yẹ kó lè ṣiṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ. Ó ní ọ̀rẹ́ mi kan tí mò ń fẹ́ ọkọ ẹ̀. No,
mi gbọ́kọ̀ tẹ sọ ẹ come again ma. Ó ní ọ̀rẹ́ mi kan tí mò ń fẹ́ ọkọ ẹ̀. Ìyẹn ò dáa o. Mo yé ti wà bàjẹ́ gan. Jíbóyè. Ma. Ṣé o máa farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ? Mò ń gbọ́ náà ni ilé kí n máa sọ pé ìyẹn ò dáa. Ṣé o rí? Àṣírí ti fẹ́ tú, mi ò dẹ̀ fẹ́ káṣírí yẹn tú. Ìdí nìyí tí mo fi nílò ẹ. Ọ̀rẹ́ mi yìí kò ń ṣèyàn tí mo lè parọ́ fún ọ. Ṣùgbọ́n mo nílò ọkùnrin tí mo lè introduce gẹ́gẹ́ bí ọkọ mi. Gírísì nìyẹn tí mo ṣe wá bá ẹ. Mi ò tiẹ̀ fẹ́ kó fura pé mo ń fi ọkọ ẹ rárá. So mo wá fẹ́ kó máa wá ṣe gẹ́gẹ́ bí ọkọ fún mi. Gbogbo ìgbàkigbà tí n bá dẹ̀ ti pè ẹ́, mo fẹ́ kó máa wá kó máa ṣe bí ọkọ mi lójú ẹ̀. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti fẹ́ ni mo ready láti ṣe fún ẹ. Ṣé kò jù báyẹn lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Mi mọ̀ pé tó ní ẹni kí nǹkan ṣáà máa wá síwájú ẹ̀ kí máa ṣe bí ọkọ ó dẹ̀ máa ní income mi lórí. Ìyẹn ló kéré jù. Ṣùgbọ́n o máa need láti kúrò ní gbogbo agbègbè tó ti máa rí ẹ. That's your own cup of tea. Tí bá ti fún mi lówó màá lọ gbalẹ̀ sí pé agbègbè yìí náà mi pẹ̀lú gbogbo bọ́nà ṣe rí. So torí anytime tó bá ti béèrè pọkàn mi kọ́ màá náà ti travel out. Ẹ̀ríkẹ́ lọ́kì méjì sílẹ̀ gan gbogbo picture tí máa snap níbẹ̀ bíi pé mo wà yá ń lo ìbò ni. Ìyẹn ò ṣe problem owó wa. Gbogbo ọ̀rìn àjò ti dojúrú o mo dẹ̀ mọ̀ pé ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni mo gbogbo bí tí mo dé pátápátá wọ́n ní tí mi ò bá jẹ́wọ́ tí mi ò bá wá bá yín pé kẹ́kọ̀ọ́ tí ẹ ṣe prayer fún mi ìrìn àjò ayé mi ò lè settle gbogbo ẹ̀ wá dojúrú pátápátá. Ibi tẹ́ jókòó sí ibẹ̀ ló jókòó sí lọ́dọ̀ ẹ̀ tó ń sọ fún mi ibi tí mo wà rè o mo dẹ̀ gbà sílẹ̀ ẹnu kí ló dé tí mo fi gbà káwọ̀ṣọ̀ ọ̀hún tí mo fi wọ́n ṣakọ́ nítorí ṣéǹjì tó fún mi mo tún ti wá padà báyìí wọn ò tiẹ̀ jẹ́ kí n máa fọ mọ́tò táyà nìkan ni mò ń fọ̀ padà gbogbo ẹ ti dojúrú ẹ ṣàánú mi ẹ ṣáà pray fún mi ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà fún mi àdúrà yìí ni mo fẹ́ ẹ súre fún mi gbogbo ẹ ti dojúrú. Ẹni finú ẹni ó máa ti jẹ́ ọ́ ìrà òfẹ́ pòròpòrò dé. Ẹni finú ẹnu máa ti jẹ́ ọ́. I am sorry. You see, mo fẹ́ sọ fún ẹ, mo fẹ́ sọ, ó máa ń threaten mi ni pé tó bá fi lè mọ̀ èmi tó bá fi lè mọ̀ òun á ṣe kí ó lò kí n sọ fún ẹ. Owó yóò gbọ́ lónìí fún mi. Mi tiẹ̀ mọ̀. Èmi ara la mọ̀, a ò mọ̀nú. Ara la mọ̀, a ò mọ̀nú. Bẹ́ẹ̀ fẹ̀yìn tí wọ́n ò gbé yín dúró. Bí wọ́n bá wọlú ní wọn ò lè pa ni. Ẹni finú ẹnu máa ti jẹ́wọ́ ìrà òfẹ́ pòròpòrò dénú. Ó kàn sun ẹkún. This is serious. Yeah. But Ọ̀túnba, kí wàá ló wá fà tẹ́ fi fẹ́ change will? Tẹ́ tún sọ pé Adésínà ò kì í ṣọmọ yín. Ìyẹn ni kọ́kọ́ o. I was sitting down in my house one day. A man walked in. Ó kàn bẹ̀rẹ̀ sí ní pariwo òun lòun lọ́mọ òun lòun nígbà. And Wunmi was there. She couldn't utter a word. Anita lè ṣe já ẹ̀sùn náà ìjọ. Àgbàdo kí ló wà níbí? Màá sáré náà yá. Kí ló wá ṣe níbí? Ọ̀gá ni ní bèrè. Ọ̀gá Ọ̀túnba lọ pé wá pẹ̀lú fẹ́ rí. Ọ̀gá mi kò mọ wèrè. Ọ̀gá mi ò lè máa sínú ibi tiẹ̀. Ó yá jáde. Jáde bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Ọ̀gá tó fún ẹ lọ́wọ́ oúnjẹ tó fún ẹ lọ́wọ́ oṣù lèmi fẹ́ rí. Ọ̀gbẹ́ni máa yìnbọn. Ọ̀túnba wá bá mi. Máa dé yìnbọn fún ẹ lórí yóò. Tó bá wọlé bọ̀ mi lọ́mọ àlè. Jáde níbí báyìí. Jáde níbí báyìí. Tó bá bí yára fọ́kàn mi. Ní ego kí ló fẹ́ gọ́. Ó dà wá Victor ló ń bẹ́ sọ Olúṣẹ́gun àjà Ṣẹ́gun tó bí yàn Ṣẹ́gun má fọ. Ọ̀gbẹ́ni dákẹ́. Jáde kúrò nígbà yìí sí. Máa yìnbọn fún ẹ. Lórí tí ò bá pẹ́. Máa yìnbọn fún ẹ lórí o. Ọjọ́ ìbájá sọ̀rọ̀. Màá sáré tẹ̀lé ìyá. Ọ̀túnba ṣe kọ́ fún wálẹ̀ ṣe ìyá àfẹ́ bẹ́ẹ̀ wálẹ̀ rà bẹ́ẹ̀ búkú nìjà. Hey, what's going on here? Sílẹ̀ number one I am that I am. Ọ̀gá ó lè ní ọmọkùnrin yìí. Ìyá ẹ̀ ò lè. Ó lè ní oníṣẹ́ ló jáwọlé o. Ìyá ẹ̀ ò lè. Àgbáwo tó fa sẹ́mu mi.
ó yá arúgbó ọjọ́. You know what? You go back. Ìwọ go back ìyá àwọn deport dádì ẹ̀. Padà. Padà sẹ́nu ọ̀nà. Ogun tó fi làkàṣẹ́rà wẹ̀. Àfúnlẹ̀jẹ̀ máa wo bẹ̀ aláàánú èèyàn tó máa jèlé èrò fọ́. Ìbá yín 200 times Ọ̀túnba. Ó pọ̀. Padà sẹ́nu. Wàláì ó pọ̀ létí nígboro. Ọ̀rọ̀ yìí lọ sọ ọ̀rọ̀ náà sọ. Ọ̀túnba àwọn Ọ̀túnba. Nọ́mbà 1. Bàbá o. Mo ti gbọ́. Ọlọ́run. Wọ́n máa wọlé báyìí náà. Bẹ́ẹ̀ kí ló fẹ́? Ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni kò sọ fún pé òkè ń fẹ́ rọ́ọ̀túnba ọ̀gbẹ́ mi àtọ́ba fẹ́ dialogue ó dẹ̀ bó lórí burúkú. Ó dẹ̀ báyà mi fà. Mo mọ̀ kó o ní ìdí nǹkan ni bó ṣe ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ bó ṣe ń gbá gèètì ẹ̀ mò ń gbọ́ ni mo fi ń sábà. Èmi ni Sàláwà kan ní fún jẹ́tú bàbá rẹ̀ èmi kì í ṣe fáìtà bàbá yín dàbò ski ló àti pressure of love. Èwọ̀ gentle. Ọlọ́run wẹ́rẹ́ yẹn mi kan lọ́tọ́ bẹ́ẹ̀ ìyá ò gbọ́ mi ò ti pápọ̀ gẹ̀ẹ́dì ìyá ẹ̀ jí pé wá ta ló fẹ́ já gẹ̀ẹ́ pé kí wọ́n á rọ̀ tún bá bàbá o. Kí ló ṣe. Bọ́ọ̀lì bàbá o ó pọ̀ yẹn yẹ property mi ni. Property ẹ̀. Nọ́mbà. Ó mọ tó ṣẹlẹ̀ mi ò ní káàṣì lẹ́sìn give you account number I will send something. Bàbá kì í ṣe owó àwọn náà máa mú wa àwọn náà rówó jẹun ní iṣẹ́ olóorun ó pọ̀ Ọlọ́run ń jà lára àwa náà. Bàbá mi ẹrù mi ló wà lọ́wọ́ yín ó dẹ̀ bá pé Wùmí wá. Kí ló wí? Wùmí ìyàwó yín èwo ni yọ ẹ má fọ àjọjẹ ló máa ń dùn bá pé Wùmí wá. O bébì ọmọ mi ó sì gbọ́nlẹ̀ ó pọ̀ ó kàn bògo mọ́lẹ̀ pẹ̀lú jàlámì àní túrálẹ̀ kan mi kan pọ̀ sí ilé ó pẹ̀ka ọmọ mi Ọ̀túnbọ̀wúrẹ́ hello how are you. Do you know this idiot? Ẹ wá Ọ̀túnba ẹ tó jẹ́ ni mi ṣe idiot báyẹn mi idiot direct ẹ má pè mí lórúkọ tí ṣe tèmi ẹ má fọ. Kí ló tí wọn náà ń wò báyìí ó lè sọ̀rọ̀ ni. Sọ̀rọ̀ ní kò talk bá mi talk pápákọ̀ mọ̀ yá mi rí Wùmí bèbí ọmọ ọkọ̀ bògo mọ́lẹ̀ pẹ̀lú kíní tó wọ̀ yìí ó yẹ kó wẹ tó pẹpẹ tó máa gbẹmú ẹ lára tó máa ní pé ìràwọ̀ wà mẹ́ ó pẹ̀ ká yé má fọ ọmọ ẹ̀ Ọ̀túnba ọ̀nà ẹnu sọ fún un pé agbọmọtọ́ lòun sọ fún Yorùbá bọ̀ wọ́n lójú mẹ́rin ló ń bímọ gba ojú ló ń tọ́ agbọmọtọ́ nìwọ̀ bá mọ́ ọmọ mi wà ọmọ mi ló ti yé ẹ. You heard him, did you? Ó lòun ni ọmọ tàbí. Then talk. Bá mi talk pápákọ̀ mọ̀ yá mi rí Ọ̀túnba má fọ o ayíjọ wà o Ọlọ́run tí n bá bó wá ẹ máa fún mi ẹ máa fún mi lélẹ̀ gan mi lè rówó sábìsì ẹ mi lè rówó ra táyà sí ilé jẹ́jẹ́ lélẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó yẹ yín gbogbo mọ́tò máa fi yàpá gan mi ní ìdí ẹ̀ bàbá mi ẹ kàn jẹ́ kí n mọ̀ ní ọmọ mi ní ó yẹ yín ẹ kàn tọ́ ni kó bá jẹ́ ó bá ní kó bá jẹ́ ó bá mi má fọ bóyá wà ẹ kàn bá mi ṣarajọ ìwọ̀n bá oṣù díẹ̀ ní padà bọ̀ wá gbé nǹkan mi ọmọ mi má fọ Ọ̀túnba mi lè filẹ̀ fún yín property mi ni ẹ wá ayé ọ̀lẹ́ là ń gbà ń gbọ́mọ ọ̀lẹ́ bá mi má fọ́ ju yẹ ẹ bá mi ṣàwájọ máa padà gbọ́ wọn ẹ sàmì lẹ́nu kú lọ́wọ́ o mímú wífà Ọlọ́run mímí spíkà bàbá mi parí tí bá parí mi ìwà àdúgbò máa jáde gan mi láwọn ẹrú kú lọ́ọ̀bù kan ní ọyá ẹwà ń bẹ̀ ẹ̀ má ti wà o ẹ jẹ́ kó lọ bọ́ọ̀tù bá sọ́nà tó bá di gòbe ọmọ aṣígun wọlé ọmọ bá jiná tún yà pápá pọ́kà létí yín ẹ tọ́jú ọmọ mi wọn bó ṣe díẹ̀ máa gbé nǹkan mi ṣọ́ọ̀tù máa ń tẹ́kàn lẹ̀ bàbá ó láì kiri ẹ̀yà èjì òkì ń tò ọmọ mi àrùn pàdé ebéèrè tẹ́bà máa mi lè fún kìkì Ọ̀túnba ó pọ̀ mi lówó ọ̀kadà èlò lẹ́fẹ́ fún agan tó tọmọ owó tọmọ Ọ̀túnba ẹ tọ́jú ọmọ yẹn o ògo wà lára ẹ ló Ọ̀túnba ìláìkì ìrẹ́kù dára yìí ìrẹ́kù káwọn mídíà àkọlọ́ máa kọ̀rọ̀ ní Instagram bàbá mi fẹ́ ṣe yẹn fún yín ẹ̀mọ̀ kọ́mọ gbó lẹ́yìn gan ó yẹ yín Ọ̀túnba ẹ má fọwọ́ hello package my baby wọ́n á gbé my baby o baby Ọ̀túnba ẹ̀ ń jẹun tó dáa ọmọ kan ń tò yé Ọ̀túnba yé ẹ máa lọ tó mẹ́rin ẹ máa pẹpẹ Ọ̀túnba ẹ̀ ń jẹun tó dáa o ìdí míìsì ẹ wá gbà láyé màá sáré fún lọ́wọ́ kan ìyá ẹ̀ mímí ọdún máa ń tẹ̀ sí lára ẹ̀ Ọ̀túnba èèyàn ní ìjẹ wa ń gbòòrò ayé olóòbùkún nìwọ o ìyá ẹ̀ mi lè máa nà ìyá ẹ̀ fọ́ lẹ́nu bàbá ẹ̀ ló ń bẹ̀ mí yẹn èlé sálárì ẹ̀ káàbí nígboro ayé olóbùkún olóbùkún. àgbà kì í ṣòro bí ewé ọ̀rọ̀ kí mi nìkan àgbà o olóhùn tójú àgbà rí tójú wọn fi jìn. àgbà kì í ṣòro bí ewé ọ̀rọ̀ kí mi nìkan àgbà o olóhùn tójú àgbà rí tójú wọn fi jìn. What an old man will see. Yeah. While sitting down. Ilé tún ga o. Máa tó wá claim pé òun lòun lọ́mọ. Ṣó ti wá mọ́mọ́? Kò padà wá mọ́. Èmi ò rí. Ọmọ ṣe lémi kan tún ń lọ mọ́mọ́ ń sìn.
mo mọ́mọ́ yẹn mo fi sí boarding house màá ṣe gbogbo nǹkan tọ́lọ́run bá rán mi kò tún kankan lára mi ara nǹkan táwa náà fi ń róore gbà tá a fi ń jẹ́ ọ̀túnba lọ́dọ̀ Ọlọ́run tó bá dẹ̀ dàgbà tán a lè máa sọ̀tàn rẹ̀ out. darling ojoojúmọ́ ayé yìí nínú mi máa ń dùn wípé Ọlọ́run fi ọkùnrin alálùbáríkà bíi tiẹ̀ ṣe adé orí mi ó yẹ kí n máa jó kí n máa yọ̀ kọ́ máa bí mi pé kí ló ṣẹlẹ̀ kí ní ṣé wọn ò rí bí Ọlọ́run ṣe dá mi lọ́lá tó fa alálùbáríkà ọkọ̀ ṣe ọkọ̀ fún mi. You know I love you. And I love you too, darling. And that is why I can do anything for you. Wow. Ṣé o gbogbo tó ń dúpẹ́ tó ń ṣe bí ìgbà tó ń dá mi sínú apẹ̀rẹ̀ n tó yẹ n tó deserve ni mo ń ṣe fún ẹ. Ọkọ mi ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ẹni pọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. Jẹ́ kí n dúpẹ́ tèmi tó pẹ́. It's all right. It's all right. One more thing ebi ń pa mí. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí báwo mo ti prepare for the right tẹ́lẹ̀. You know what? Go in there, take your shower while I set the table. That's my darling. I should go and take my shower. Yeah, baby. Very good. That's why I love you, and I will forever love you. Love you too. That's my baby. Okay. Mummy, èmi smart jù ẹ́ lọ. Ṣé bọ́kùnrin ọ̀hún náà rẹ̀ lákàtà mi tí mo tún bímọ fún tí ò ń ṣe bí ọmọ àlè játijàti tó gbé wá ka mọ́lẹ̀ wá dẹ̀ máa ṣe gíragíragíra bí ẹni pé wọ nìkan ló lè fọkùnrin gidi àkútúkú ẹ lọ́nà ọ̀run ọjọ́ náà rè bí àná. ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ parọ́ fún ẹ ó ti sú mi ó sú mi tán pátápátá ni mi ò mọ nǹkan tí mo tún fẹ́ ṣe má wà tìgbà tá ti má rí kí má tiẹ̀ fi ẹ̀kan ìjọ kan péré lóyún rí alice ti má tiẹ̀ lóyún lẹ́ẹ̀kan rí tó bá bàjẹ́ má mọ̀ pé yes èmi náà ti lóyún rí nígbà kan I'll feel like a woman. mi mọ nǹkan tí mo fẹ́ ṣe o mi ì tiẹ̀ feel bí obìnrin rárá. ọ̀rẹ́ mi fi ọkàn ẹ balẹ̀ o ní láti stress ara ẹ lórí ilé níwọ̀n ìgbà tí wọ́n ti ṣe test fẹ́yìn méjèèjì tọ́dẹ̀ sọ pé wà ókè kí ló wá ń dààmú ara ẹ lé lórí mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run máa ṣe ìyanu fún ẹ. àmì ṣọwárí ibi tó mẹ́nu dé yẹn ibẹ̀ gangan ni problem wa for the fact that wọ́n ti certify wa medically pé àwa òkè tábà wà òkè kí ló wá dé lílóyún tèmi mi lọ́wọ́ and ọkọ mi ò tiẹ̀ bìkítà kò tiẹ̀ ṣe bí ẹni pé ó kọ òun he's not even concerned kò ráyè ìjọ wo ló ń gbélé kò tiẹ̀ ṣe bíi pé a ní problem mo kàn travel lọ fún business here and there. ìwọ náà máa wò ìjọ wo ló ṣe introduce ẹni tó fẹ́ fẹ́ sí mi ṣebí kò tí ì pètè pàdé ara yín òun ló ti lóyún yìí jọ tó bá ń continue báyìí ṣé tọ̀dọ̀ mi ò ní gbé lọ́dọ̀ Ọ̀túnba. ọ̀rẹ́ mi fi ọkàn ẹ balẹ̀ tí ò ní gbé nílé Ọ̀túnba Ọlọ́run tó ṣe tèmi ó máa ṣe tiẹ̀ náà bọ̀ tí ọ̀rọ̀ bá rí báyìí ó tún níbi tá a máa ń gbé gbà. bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ Victory mo ti explain everything fún un ó dẹ̀ yẹn aṣọ yín pé kò ní fọ́nbù. ó ṣe kan mo appreciate it. kò tó pẹ́. ó mọ̀ pé you are actually for me. Yeah. But ẹni tí mò ń wò yìí ṣoṣo pé ó safe ṣá. àǹtí ẹ má fọ débi tẹ́ sọ̀rọ̀ dé mi gan wà ń bẹ̀ ṣé gbogbo àgbáyé lẹ́yìn Ọlọ́run mi mo tún kíp àṣírí jù inú mi jìn gan Ọlọ́run mi wà pẹ̀lú yín àǹtí ó ti tébù gbogbo ẹ̀ fún mi dẹ̀ sí mọ bó ṣe ń lọ mi wà pẹ̀lú yín àǹtí ó sọ wọ́n dúró ẹ̀ gbogbo ẹ̀ dúró rí o. Of course mo ti mọ bàbá ẹ ti pẹ́. Calm down níṣòro lórí yanni mo lọ pàṣẹ. Daramola. Yes. mo ti lóyún. ó ṣe kí ni o lóyún wow nǹkan tá a ti ń wá láti jọjọ́ ìlọ́lọ́run ṣe rẹ́rẹ́ yìí. We have to celebrate this, as in, I must celebrate a big time.
Kí ló ṣe ẹ́? Daramola, I'm not happy. You are not happy. Why tó fi tínú fi dùn? Daramola, inú mi ò dùn torí pé mo ṣe calculation ìgbà tèmi àti Victor meet. Pẹ̀lú ìgbà tí mo lóyún yìí, time yẹn ń jọra wọn. Time ń jọra wọn. Kí wá nìyẹn túmọ̀ sí? Ó dà pé Victor lọ. Bó ó sọ fún mi pé ẹ̀ẹ̀kan ṣo ni wà àti Victor meet now. Yeah, ẹ̀ẹ̀kan lèmi àti ẹ̀mí. Ẹ̀ so why tó jẹ́ Victor ló lóyún? Ọ̀túnba ló lóyún. Jọ̀ṣọ́ ti sọ fọ́túnba. Mi ò tí ì sọ fọ́túnba. Sọ fọ́túnba, Ọ̀túnba ló lóyún. Ọ̀túnba ló ní ọmọ alálùbáríkà dẹ̀ lélẹ̀ máa jẹ́. Ọ̀túnba ló lóyún o. Ọ̀túnba ló lóyún. Bẹ́ẹ̀ ni, Ọ̀túnba ló lóyún. Èmi tí mo pe olè kó wájà, tí mo tún pe olóko kó wá mu. Hello Victor. Hello. Hello. Níbo lo wà? Ọmọ wa mi wà ń gbòòrò. Nǹkan ṣayé mi ó yẹ. Okay, fine. Ibi tó wà yẹn náà wà okay. Tètè máa lọ sílé Chief Adams báyìí lọ́dọ̀ Wùnmí. Ọkùn ẹ̀ wà nílé pẹ̀lú oúnjẹ wà nílé nísìn. Aláyé ti wà nílé. O ti láti travel. O máa gbọ́n, o máa gbélé gbọ́. A ní kó o lọ dá gbogbo ẹ̀ lọ claim ọmọ ẹ lójú ẹ̀ mo fẹ́ kó ṣojú Chief gangan. Opportunity ta ní lélẹ̀ ó lè dọ́là kó tún lóun fẹ́ travel. Màá lọ káyà ìmọ̀lẹ̀ kò lè. Ìyẹn bíntín gan ó kéré nínú ayé. Tètè lọ wo má gbà. Wà farabalẹ̀ mi ní mi wà ń gbòòrò. Ìmọ̀bíyá mi tó ṣe. A ní kó má gbà dá gbogbo ẹ̀rú tó bá ti débẹ̀. Màá pè ẹ́ padà, màá pè ẹ́ máa mọ bó bá ṣe jẹ́. Ṣé o ti gbọ́? Okay, tètè lọ ṣé máa yẹn lè tún lóun fẹ́ tètè lọ. Mi máa lọ káì. All right. Ayi! Má fọ̀. All right. Wà pẹ̀lú ẹ̀. Okay. Ìwọ o tí mọ nǹkankan. Ìwọ ló fà á náà. Ìwọ ló cause everything. Ẹ̀yin kí lójú òrìrì. Ìwọ ń blast mi. Ó ń sọ̀rọ̀ sí mi anyhow. Ṣé mi nìkan lóbìnrin àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbọ́kọ̀ rẹ̀ ni? Ilé ayé láti báyé ń ṣerú ẹ̀. Ó wá ń sọ̀rọ̀ ń ṣe gàlígàlí. Ó ń lérí sí mi. Ó ń lérí sí èmi Daramola. Èṣù, olè, apanimáyọ̀dà ni ẹ. Àṣé lóòótọ́ ni pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé gangan la ṣe ní gbé. Daramola, why? Kí ló dé, kí ló fà? Èṣù tó tí èyí má tiẹ̀ pa. Nínú gbogbo ọkùnrin tó wà nílé ayé, ọkọ tèmi gangan ló wá ń wọ̀n ẹ́. Daramola, kí ló dé tó ṣe jẹ́ pé oúnjẹ tèmi ń jẹ gangan ló ń wọ̀n ẹ́? Nínú gbogbo oúnjẹ tó wà tó lè jẹ, oúnjẹ àjẹdálẹ́ mi. Òun ni wọ́n kọwọ́ bọ̀ tó dànù. Daramola, ó dẹ̀ mọ̀ mí o. You know me wella. You know how I be before I marry. O mọ̀ pé marriage ló ká ọwọ́ mi pọ̀. Daramola, you sabi me wella. See, I know they forgive. I will show you. It's a promise. Afa. Àìdè. Gbọ́ báwo ló ṣe fẹ́ sí? Kò yanjú ẹ̀ pátápátá ni. Kò yanjú ẹ̀ pátápátá parí ẹ̀ kó di pé wọ́n ti ní gbúrú ẹ̀ mọ̀ láíláí. Ìyẹn kì í ṣe problem. Ìwọ náà mọ̀ pé ìyàwó èèyàn tó lórúkọ ni oníkìńbẹ̀ yanjú kúrò lọ́nà. Ẹ mọ̀ wọ́n ló lè ṣe ló jẹ́ kí n gbé fún ẹ. Gbọ́dọ̀ kó máa ṣe clean job tó ní traces. Èló là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Bàdí mi, o ò tiẹ̀ béèrè details iṣẹ́ tó fẹ́ ṣe. Owó náà sáré béèrè. Wá fún ẹ lówó náà, wá kọ́ fọ́tò ẹni yẹn. Yẹn fọ́tò yẹn, owó yẹn ti problem owó yẹn. Owó yẹn kéré gan-an. Wọ́n ní ẹ. Àfọwọ́ gbogbo ẹ̀ sí ẹ. Kò sí problem. Wọ́n kàn ó dá àkáǹtì mi wà á rówó. Má jẹ́ kó pẹ́. Ó lè pẹ́. Kò sí problem wà á rówó. Owó yẹn ló kéré jù. O kàn ṣe clean job fún mi. Dákun. Ìyá á pàdé lé lọ́nà àṣẹ. Kò ní mọ̀ pé kú lòun pàdé. Wèrè. Ojú ẹ̀ bóyá tútù. Victor. Ṣé o dẹ̀ ṣọ́ pé bọ̀bọ̀ tí mo ń wo ilé kárí out iṣẹ́ yìí? Ilé tó ń lọ. Bí mo ṣe ń wo èmi ò ṣọ́ o. Ilé? Because
Wùnmí lérí sí mi gan ni o. Ó lérí gidi ni o. Bí mo dẹ̀ ṣe ń wo yẹn, ẹni yàrá lògùn gbé ni o. Ilé tó ń lọ. Sori, tí màá gbé bí wọ́n gan ṣe jẹ́ sí mi ni, màá ní kó sáré fi ẹ́ ṣe testing. A kò sáré pa ẹ́ wò. Wo ni kó fèmí ṣe test? Wà tó ń dá òtẹ́ ni. Àyà mi já ni. Má jẹ́ ká yẹ já. Ẹni tó máa parí iṣẹ́ ọgọ́ ló lọ yẹn. Bó ṣe wà yẹn kó ti parí iṣẹ́, fọ́tò tó nílò ti rí yẹn. Nǹkan tó yẹ kó wà lọ́kùn yẹn kọ́ ló wà lọ́kùn yẹn. Owó ilé ò pe price fún wa. Ó dẹ̀ pé yàn ńlá ni darọ́hùn sí. Tó pé máa gbówó gidi ló bá a fà. Owó kì í ṣe problem rárá. Ọwọ́ ọkọ ẹ̀ náà ni màá ti gbowó. Ọwọ́ Ọ̀túnba ni mo ti máa gbowó yẹn. Yẹn ń ṣe problem. Ó máa parí iṣẹ́. Ilé. Bó ṣe wà yẹn, ọlọ́mọ aṣọ black ilé wọn. Ta ló wá ṣó ara wọn náà méjèèjì? Gbogbo ogun ti wá jẹ́ tọmọ mi báyìí. Darling, ṣé o ti set table yẹn tán mo ti ń bọ̀ o? Yes, darling, I'm waiting. Ó máa ti jẹ́ ọ́, ìrà òfẹ́ pòròpòrò dé. Níbo? Ṣé wo mọ̀ wípé ọ̀gá ti níyàwó mi? Ọ̀túnba níyàwó mi. N kò rí gbọ́. Ó lè rí gbọ́. Ìgbà tó jẹ́ pà fún oúnjẹ ṣáá. Oúnjẹ nìkan ṣoṣo ló mọ̀. Ṣé o mọ̀ wípé ọ̀rẹ́ madam tó ń wá yẹn, ó ń gbóògùn l'Ọ̀túnba ń fẹ́, ọmọ tó ń gbé dání wá pàápàá, ọmọ Ọ̀túnba ni. Kúlì, ayé ilé o. Ayé kankan lé, àwa èèyàn inú ayé gan aburú jayé lọ. Ìyẹn ò túmọ̀ sí wípé àwọn èèyàn inú ayé gan láṣayé dọ̀gbun. Bẹ́ẹ̀ni, tó ráyé fún ara ẹ̀ rọrùn. Ìyẹn fẹ́yàn tó bá mú rọrùn fún ara ẹ̀ ní o. Òótọ́ ni, torí ẹ̀ ni Yorùbá fi sọ wípé nǹkan tó bá gbìn ló máa ká. Ṣórè ò burú já mi. Ó ń tèpè ṣé bówé Yorùbá ni. Ó wá kọjú òwe Yorùbá síbi ṣé bí Yorùbá ṣe pa nìyẹn. Nǹkan tó bá gbìn la máa ká. N kò rí rẹ̀ sí díẹ̀. Tàǹṣó kí n sáré fi dì mú. Tàǹṣó kọ̀ ṣé o mọ mọ́nàmọ́ná? Ó mọ̀ tó yẹn. Dẹ́. Yes. Ṣé lóòótọ́ ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń pò ṣe ń fún Adésínà lówó? Ó ṣe ń kétà fọmọ àlè yẹn. Kò yẹ kó máa stress ara ẹ lórí irú nǹkan bẹ́ẹ̀ rárá. Ṣé gbogbo nǹkan tí mò ń ṣe yẹn fúngbà díẹ̀ ni? Fúngbà díẹ̀ ni. And owó tó dẹ̀ ń sọ yìí, mi ò kó fún un, mò ń fi sínú school account ẹ ní. Bígbà téèyàn kàn ń ṣe, téèyàn jẹ́ philanthropist. Nìyẹn wà fún, so kò lè affect me in any way now. Ó bẹ́tà tó bá jẹ́ school account ẹ̀ ló ń san sí ó wà òkè bẹ́ẹ̀. Bọ̀ ọkọ mi má fojú ìkà wò mí o. Mo kàn try ọmọ àlè lọmọ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Anytime ni bàbá ẹ̀ léde kó wá claim mi. Bọ̀ tó bá ti ní access sí gbogbo properties ẹ̀, báwo la ṣe fẹ́ gbà padà? Níbo iṣẹ́ ti sún kọjá gbogbo nǹkan tó ń sọ yẹn. Lọ́ọ̀yà mi everything tí mò ń ṣe ló ń kọ́lẹ̀. Bí tí nǹkan kan bá tiẹ̀ ṣe mí bí gbogbo ẹ̀ ṣe máa lọ lọ́ọ̀yà mi ti mọ̀. My darling, tèmi bá wá sùn ṣé wọ́n sùn ni? Ohun kẹ̀ èmi sùn kò jọ. It's all right, my darling. It's a simple thing. Wá kí ló ṣẹlẹ̀? Kò yé mi mọ́ o. Kò yé mi o. Ó fẹ́ sọ mí di tó kọjá lórí àpáta tí ò ní pa ni. Ó dẹ̀ sọ mí di wèrè. Ó dẹ̀ ní sùúrù wọ́n ti pín owó. Fẹ́mi látọ̀ mi kìnnìún màmá tèmi náà àbí kí ló ṣẹlẹ̀ gan? Èwo ni kò yé ẹ. Gbogbo ẹ̀. Sùúrù náà. Bóyá mo ní. Everything nílé ayé step by step ni. Step wo la ti tẹ step wo la ti tẹ mi ti tẹ. Mo ní. Gbogbo nǹkan tó bá ní kí ṣe ni mo ń ṣe. Nǹkan tó bá ní kí gbẹ́sẹ̀ sí mo ń gbẹ́sẹ̀ sí. Gbogbo nǹkan tó bá sọ lẹ́nu àmọ́ gbọ́dọ̀ sẹ́ lẹ́nu. O dẹ̀ tó sọ̀rọ̀ step by step. Ṣé o fẹ́ sọ mí di wèrè ni? Mi ò sọ ẹ́ di wèrè. Kí ló wá sọ? Ní sùúrù. Ó dà mo ti ní sùúrù jáde. Mo ò ní sùúrù mọ̀ jàmbá mi kọ́ jọ. Wọ́n ti pin owó ti dọ́wọ́ ẹ̀tọ́ sọ wá sùúrù fún mi. Kó tó dọ́wọ́ ẹ̀tọ́ lè sọ̀rọ̀ sùúrù ni. Mo fẹ́ lọ Dubai. Fẹ́ lọ safari fẹ́ lọ bóyá pẹ̀lú pa àbí lẹ́pẹ̀ fún dẹ̀ ló wà bẹ́ẹ̀ ni. Mo fẹ́ gun donkey. Mo fẹ́ lọ yacht. Mo fẹ́ gorí omi gbogbo ẹ̀. Bámi kọ́ náà. Mo dẹ́ bí wèé. Mo ti fọ́ọ̀mù fáwọn tẹ̀mí kó gba first payment báyìí. Gbàm! Jíwá gan ni. Ó gbọ́ bóyá máa ń dún ni. Ó pọ̀ létí náà. Bámi kọ́ jọ. Victor, kí ló ṣẹlẹ̀? Mo ti ní sùúrù. Wọ́n nílé ayé níwọ̀n tún níwọ̀n step by step ni. Jọ má jẹ́ ká gun step mọ́, jẹ́ ká gbé lift. Mo ti ní sùúrù tó mi ní sùúrù mọ́. Àbẹ́ òní sùúrù tó wá. Mi ní sùúrù mọ́. Àfún mi lọ́wọ́ ni. Ó rà mí ṣe láyé náà ó dẹ̀ gbé mi mọ́ra láti jọ. Ọ̀dẹ̀ ní sùúrù. Victor. Fún mi lọ́wọ́ jọ. Màá tẹ̀ ìjẹ fún ẹ o. Victor, ṣé o ti gbàgbé pé láìkú ẹ̀gìrì kò séèyàn tó lè fa wẹ̀ ṣe gbẹ̀dú ni? Láìkú ẹ̀gìrì, láìkú ẹ̀gìrì, kò
kò sẹ́ni jẹ́ fáwọ̀ ẹ̀ láìkú ẹ gírí kò sẹ́ni jẹ́ fáwọ̀ ẹ̀ kò sẹ́ni tó lè fáwọ̀ ẹ̀ ṣe gbẹ̀dùn. Oh 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 yeah láìkú ẹ gírí kò sẹ́ni jẹ́ fáwọ̀ ẹ̀ ṣe gbẹ̀dùn. Òwe lẹ́ṣin máa ń ṣàwọn ẹ̀ wọ́n kàn rí traffic wá dẹ̀ máa nù ṣé mo ní kò ní windscreen ni now move. ẹ ra sà. kí ni mo lè ṣe fún ẹ. ẹ má bínú sà ṣe rí èmi tẹ́ ń wò yìí sà graduate ni mi sà láti gbà tí mo dẹ̀ ti parí school mi ò ríṣẹ́ sà so mo á wò pé kàkà kí n máa fi jalè bóyá tí n bá ṣe lè sà máa réyàn tó máa ràn mí lọ́wọ́ ẹ má bínú sà. Okay, get one thing straight. I'm really proud of you. O jalè o ṣe nǹkan kan tó ń ṣe náà ni. And you are a graduate and you're doing this. Ọ̀nà olóró mo lè fi gbà ràn ẹ́ lọ́wọ́. Sir, anything sir, ma appreciate it sir. Anything tẹ́ bá fẹ́ ṣe fún mi, ma appreciate it sir. Thank you so much sir. Kí ló ṣẹlẹ̀ náà? Kò sẹ́ni jẹ́ fáwọ̀ ẹ̀ ṣe gbẹ̀dú. Kò sẹ́ni jẹ́ fáwọ̀ ẹ̀. Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ bọ́gàdà ọ̀ kí ló dé? Àwọn mọ́tò tí lọ́wọ́ jẹ́jọ́ dúró bẹ̀yẹ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe máa ń jẹ́ ọ̀gá kí ló ṣẹlẹ̀? Ẹ bá fi tìlá dára dúró. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí o! Kí ló ṣẹlẹ̀? Bá ló ṣe jẹ́? Ó ti gbà yín o! Kí mi kọjá o! Ẹ gbà yín o! Ó ti gbà yín o! Mi kọjá mi kọjá mi kọjá mi kọjá mi kọjá. Mọ́tò mi lélẹ̀ mọ́tò mi lélẹ̀ mi kọjá sànú mi. Mi pa èmi kọ́ mọ́ pa èmi kọ́ mọ́ pa èmi kọ́ mọ́ ẹ̀jẹ̀ àjọ gbé wọn ẹ̀jẹ̀ àjọ gbé wọn ni. Ẹ mọ̀ wá mi èmi kọ́ mọ́ pa ọ̀gbẹ́ mi lélẹ̀ èmi kọ́ mọ́ pa èmi kọ́ mọ́ pa wá ẹ̀dùn mi èmi kọ́ mọ́ pa èmi kọ́ mọ́ pa ẹ̀dùn mi ẹ̀jẹ̀ mi kọ́ mọ́ pa mọ́tò tẹ̀mí lélẹ̀. Nítorí ìfúnra lóògùn àgbà bàbá ń sọkún ó yẹ ká ríran nítorí ìfúnra lóògùn àgbà òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe. Hello? Done. Expecting my balance. Hello, mommy. Lóòótọ́ ni ọ́. Bọ́dá mi ti kú. Ẹni máa ń bẹ lónìí mú àbá ibẹ̀ ni mo wà. Ọ̀túnba o. Ọ̀túnba. Kálí yọ̀ ní opportunity láyé yìí. Tó mọ̀gbà tó máa kú ni. A ti bẹ Ọlọ́run pé k'Ọlọ́run jọ kó bóun sún síwájú.
ọjọ́ òjì ni madam kú náà ọjọ́ òjì ni madam kú mi báyìí náà àmì rọ́ọ̀kù fáwọn lélẹ́ ìbáyọ̀ lọ́wọ́ rọ́ọ̀kù fáwọn rẹ̀ ọlọ́wọ́. Ikú dọ̀rọ̀ ikú dọ̀rọ̀ ikú dọ̀rọ̀. Cheers. Dear, now we can enjoy to the fullest. As in. Babe, má jẹ́ ká tí celebrate or má jẹ́ ká tí celebrate you because omishili tẹ̀yìn wọ́n gbé lẹ́nu. I advise you kó tètè pé lawyer wọ́n ti kàwé ọ̀ ìgbà yẹn la lè jubilate la lè celebrate la lè paint anywhere red. Darling, kí ló tún sọ yìí náà? Ó yẹ kó mọ̀ pé wé yẹn máa favour èmi àti ọmọ mi. And mind you, mi ò tiẹ̀ lè wait kó bá mi lé Adésínà ọmọ àlè yẹn kúrò nílé. Kí ọmọ mi mú ìwà as in the original ọmọ kó wá take over everything. Ó ti gbàgbé ni pé ọmọ mi náà ni Adésínà. Ọmọ àlè ni nílé Ọ̀túnba, ọmọ ọkọ ni lọ́dọ̀ tiẹ̀. Tá a bá wá gba gbogbo property tá a fẹ́ gbà tán a ṣe lè wá dààmú mọ́tò as in. Kinky, cheers to my many. Only cast here. Only cast here. Madam, ẹ má bínú pé mo dá yín dúró. It's all right, lawyer. Ẹ dẹ̀ pẹ̀lẹ́ tí Ọ̀túnba. Ọlọ́run á bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Ẹ ṣé àdúpẹ́. Kí lẹ sọ pé fẹ́ rí mi fún? Lọ́yà, nǹkan tí mo wá rí yín fún ni pé ṣé ẹ rí pé ó ti ń pẹ́ jù láti wá kàwé. Ó ti ń pẹ́ jù. Tá a bá fogún ọdún pilẹ̀ rèé, ọjọ́ wo gan-an ni ó fẹ́ jájà? Madam, ẹ má bínú. Mo busy ní these days. In fact, court ni mo ti ń bọ̀. Ẹ má bínú, ìṣòro tẹ́ ti níbọ̀ kò tó sùúrù tẹ́ tó fẹ́ nímọ̀. Tẹ́ bá sọ bẹ́ẹ̀, ẹ ṣáàjọ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kó pẹ́ mọ́. Ẹ má jẹ́ kó pẹ́. A yanjú nǹkan tá a fẹ́ yanjú. Ṣé kó fún yín ní drink? Ẹni finú ẹnu ó máa ti jẹ́ ọ́ ìrà òfẹ́ pòròpòrò dé. Mo kí gbogbo ẹ̀yin ẹbí Ọ̀túnba Adams. Death is an inevitable. Gbogbo wa la jẹ gbèsè ẹ̀. Àdúrà tá máa gbà ni wípé a ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àmín ya Rabbi. Bí Ọ̀túnba ṣe fẹ́ kí wíìlì wọn lọ, ó wà nínú disk tí mo slot sínú laptop yìí. So màá fẹ́ kí gbogbo wa wò ó. I hope both of you can see from there. Yeah. Mo kí ọmọ, ẹbí, ará àti ojúlùmọ̀. Gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀, Barrister Johnson Lawansin, òun ni agbẹjọ́rò mi tó dẹ̀ ní àṣẹ lórí wíìlì mi tí mo gbé lé lọ́wọ́ pé kó gbé lẹ̀. In tí ó bá sì sọ, òun ni èmi sọ, òun ni mo sì fọwọ́ sí. Wùmí tó di olóògbé ó bí ọmọ fún mi, ìyẹn Adésínà. Ọmọ yìí ọmọ mi ni. Gbogbo dúkìá mi tí mo ní lókè òkun àti ní ilẹ̀ yìí, òun ló ní àṣẹ lórí ẹ̀ láti pín bó bá ṣe wù tí ẹnikẹ́ni kò sì lè bá jiyàn. Wùmí ìyá rẹ̀ ó dolóògbé lénìí, kí Ọlọ́run kó fi ọ̀run kẹ́. Òun ni aya tí mo fẹ́ ní Ṣùlọ́kà tí ọmọ rẹ̀ Adésínà tó sì ní àṣẹ ní orí ẹ̀. Daramola òun náà bímọ fún mi, ṣùgbọ́n Adésínà ló ní àṣẹ ní orí ogún mi tí yóò pín bó bá ṣe wù kí mọ̀lẹ́bí, ọ̀rẹ́, òṣìṣẹ́ àbí àwọn tá a bá jọ da iṣẹ́ pọ̀ tí wọn kò ní àṣẹ kankan ní orí ogún mi, bí ó bá ṣe wù Adésínà ní ọwọ́ yìí ni ó ṣe pín ogún náà.
ẹ ṣé o ẹ̀yin èèyàn wa ire o. Thank you everybody. Bí Ọ̀túnba ṣe fẹ́ ká pín ogún àwọn nìyẹn. láíláí kò lè possible Ọ̀túnba kọ́ ló kọ ilé Ọ̀túnba ò lè rí ọmọ kan lẹ̀ kó wá ní ọmọ àlè Adésínà lòun fẹ́ kọ̀wé fún lòun fẹ́ wí gbogbo property ẹ̀ fún kò lè possible mi ò lè gbé lẹ́yìn. hello màmí ẹni kúléwé ẹ̀mí ní fúrẹ́ ẹ̀ sọ fún yín o ẹ máa gbógun yín máa tọ́ lẹ́nu sísá débì ẹni bọ́jọ́ lọ́jọ́ lọ deeper life kò lè burú fún ọkọ má lọ́wọ́ ra bible àti lantern èmi ò bá yín fa nǹkan kan bí mi ṣe wà yìí o the only thing ẹ̀kọ́ bá mọ́ ọmọ mi òòlù ọmọ mi ọmọ rẹ bíi costa àjọ máa lọ lé ọmọ lèmi wá mú létí ẹ̀ ń wò báyẹn ẹ̀ ń dá òtún ẹ̀ ó dá mo lè prove ẹ̀ fún yín pé mi mo lọ mọ̀. ọ̀rẹ́ Victory mo ti explain everything fún un mo dẹ̀ yàn aṣọ yín pé kò ní fọ́nbù. ó ṣe kan mo appreciate it. kò tọ́pẹ́. ó mọ̀ pé you actually for me. Yeah. But ẹni tí mò ń wò yìí ṣoṣo pé ó safe ṣá. àǹtí ẹ má fọ débi tẹ́ sọ̀rọ̀ dé mi gan wà ń bẹ̀ ṣé gbogbo àgbáyé ẹ̀yìn Ọlọ́run mi mo tún kíp àṣírí jù inú mi jìn gan Ọlọ́run mi wà pẹ̀lú yín àǹtí wọ́n ti tébù gbogbo ẹ̀ fún mi dẹ̀ sí mọ bó ṣe ń lọ mi wà pẹ̀lú yín àǹtí ó sọ wọ́n dúró àì gbogbo ẹ̀ dúró rí o. Of course mo ti mọ bàbá ẹ̀ ti pẹ́. So calm down ìṣòro ó di yáni mo lọ pàṣẹ. ìpè ẹni ò bèbí bí bẹ́ẹ̀ sí mi ni mi ṣe ń bọ̀ máa rush. Please, I want you to sit down. No God of law, and as your lordship pleases. Mr. Victor, mo appreciate ẹ gan. But mo fẹ́ kó mọ̀ pé nǹkan tí mo ṣe láti bẹ̀rẹ̀ náà kì í ṣe pé inú mi dùn sí. And nísìnyí kan. Ó dùn mọ́ yín. Mi ò gbádùn ara mi, ẹ̀rí ọkàn ń jẹ mi, inú mi ò dùn. Inú mi ò dùn at all. Madam, baby, ṣé mo ti háàdì jù ni? Láti mi ká tán yín, pẹ́ wá, ẹ̀yin kan ké o. Please stop. Stop. Please stop. Faster. Please stop. Ẹ má wọ ẹ̀yẹ ká ṣe mi máa soft. Please stop. Kọ́ mi ni. Ẹ wo, alákọ̀ọ́kọ́ tá a máa ṣe rẹ̀, mo dẹ̀ fẹ́ ká fi ṣe àṣemọ́. Mi ò tún fẹ́ kírú ẹ̀ ever wáyé mọ́. Ẹ̀rí ọkàn ń jẹ mi. I'm not fine. Mi ò ready fún nǹkan báyìí. Mi ò tó fẹ́ ṣe. So, mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni. And owó tí mo promise yẹn, ẹ má worry. Mo máa send ẹ sí yín. You can be rest assured. Bí mo ṣe wáyé, mo ti fi gbàgbọ́ mi sínú Ọlọ́run. Tó bá wọn lọ́hùn, tó wò pọ̀ fẹ́ fún mi lọ́hùn. Á fún mi lọ́hùn. Tó bá dẹ̀ jẹ́ bákan méjì náà ni. Mi láìkí madam. Àwọn kọ́lọ́fín kan wà ní. Mi ní dólè máa send ya. Ẹ máa transfer ni. Tẹ́ bá ṣe àní bọ́ọ̀tà ń bì. Okay, no problem. I will just make ẹ wá. Kí ló ṣẹlẹ̀ gangan? Ó kéré jàbọ̀ tóbi jù. Kò kán lé àbọ̀ ti deep jù. Gbogbo ẹ mo lè tún ṣe o. Ẹ̀ ń bá ọ̀rọ̀ ọmọ yín fẹ́ bímọ. Sẹ́ni, ẹja ṣe kan sí. I have to send off. Stop this. What do you do? Yeah, like it. Young man. Pẹ̀lú gbogbo ìtẹ̀sọ sílẹ̀ ó fi hàn wípé ẹ̀ẹ̀kan péré ní ìbáṣepọ̀ wáyé láàrin ẹ̀yin àtolóògbé. Ìyàkan ni mo yìn. Kí wàá ní àrídájú wípé ẹ̀yin lẹ ní ọmọ? Má fà ó lọ. Ó ti fà. Má gùn ó lọ gùn. Kí lẹ ń gùn kí lẹ ń fà? Nǹkan tó jọ ṣe ló ń gùn. Gidi mo mọ̀ ń pa. Ẹ má wọlé ẹ fi yẹn lẹ̀. Bọ̀ mí lọ́wọ́ Mr. Law. Bọ̀ mí lọ́wọ́. Nǹkan tí mo béèrè. A ní kó bọ́wọ́ ó yá.
Stop! Don't do that again, okay? Yeah. Ojoli cash. Oye why? Lọ ṣe pregnancy test àárọ̀ la ó ti lóyún. Ó pọ̀ lára mi yẹ̀yẹ̀. Mi tún sí ní pọ̀pọ̀. Ẹ̀kọ́ ni mi. Ṣé mo tú sí ní pọ̀pọ̀ òun ni? Ó dá mo rọ́ sí gbọ́gbọ̀. Ẹ̀kọ́ péré ni mo rún ni mo lá ni mo fọ́ ni mo jì. Òun ló jọ ọmọ ẹ̀. Ó rí kó jọ mí ni. Oh boy, say hello to daddy. Wave to daddy. Do that. Wọ́n náà wọ ọmọ mi. Àbí bí kí n kàn ní sọmọdọ̀ ọ̀dẹ̀ ti fún bọ́gà. Ẹ̀kan dragi wọn bí ẹ̀dá wá dìrere ni. Ìwọ ògo ló jókòó yìí. Say hello to daddy. Listen. O ti dáhùn nǹkan tí mo bèrè lọ́wọ́. Kí ni àrídájú pé ìwọ ló ní ọmọ? Àlàyé ẹgbàgbọ́ ṣé kò jọ mí ni? Ṣé kí n tún prove ẹ̀fọ́ ibẹ̀ mi lọ́mọ ni? Àwọn tí mi sọ̀rọ̀ náà ọ̀rẹ́ ń wò mí lọ́jọ́ kan pé mi náà kí ẹ o. Gbéṣẹ́ mi fún mi gbọ́dọ̀ fún mi pé mo yín náà. Lọ́yà, nǹkan tí Victor sọ yẹn gangan bẹ́ẹ̀ ló ṣe rí. Èmi ni mo introduce Wunmi àti Victor síra wọn. Kò ju bí oṣù mẹ́ta lọ ni Wunmi wá bá mi pé òun ní oyún. Tó dẹ̀ ti pé ọdún mẹ́ta tó ti wà ní ọ̀dọ̀ Ọ̀túnba tí ò lóyún àárọ̀ dalẹ́rí. Lẹ́yìn tí Victor kì tó gùn dáadáa tó di oyún, èmi gangan ni mo ti Wunmi ní àyà kó lọ ti oyún mọ́ Ọ̀túnba lọ́rùn. So kí lẹ wá ń sọ fún mi? Adésínà Victor ni bàbá ẹ fi ọmọ fún bàbá ẹ kó máa bá tiwọn lọ. Kí ẹ kó ogún tí ó lẹ́tọ̀ọ́ sí ọmọ tèmi fún mú ìwà tèmi nìkan kí a máa lo ogún wa lọ bó ṣe yẹ ká lò. As in ọmọ àlè kó jáde kúrò nínú ilé mi ò lè tèkẹ́ ọmọ kan rè. Ojúlówó ọmọ rè kẹ́ ẹ̀ kí lẹ wá ń bá mi sọ. Lọ́yà ẹ wá nǹkan ṣe sí. Nothing. Ìgbà tẹ́mi irun calculation ẹ̀ ìgbà tẹ́mi irun tí mo ń yin. Yoruba, please. Allow me to talk. Madam, ṣé doctor lẹ́yìn ni? Mi ò kì í ṣe doctor. Then báwo lè ṣe wá mọ̀ wípé young man ló ní ọmọ? Ó dá mi lójú wípé Victor ló ní ọmọ. Àwọn ni, I get it, I got it. Ìwọ ọmọbìnrin, ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ṣó dẹ́ lójú nǹkan tó ń sọ? Mọ́mì. Ó bẹ̀rù Ọlọ́run àtọ́. Kí lè bá àwọn pípù yìí argue gan-an? Ṣé eléyìí ọ̀mùtí yìí? Ọ̀mùtí onígbò yìí àtẹ́lẹ̀ betrayer yìí tó betray ọ̀rẹ́ ẹ̀ ojú òtì ẹ̀. Sísá Deborah, tẹ́lẹ̀ àbí àwọn ajẹ́rìí tí òróró ra báìbù. Èmi ní ọ̀mùtí. Mi máa ti máa fà ìmọ̀ ọmọ mi wà táwọn àgbẹ̀ bá mi máa la ẹ̀. Tani ẹjọ́ ẹ̀kọ́ ṣe bó ti jókòó sórí síìtì yẹn inú ẹ̀ ti ń dùn ẹ wo lọ́ọ̀yà kò sáyè ẹjọ́ rárá ṣiṣẹ́ wọ̀nyí. Ìwọ náà sọ̀rọ̀ bọ́dà bọ́fin jó sọ̀rọ̀ ṣàǹpọ̀ òdùn oríwà kílẹ̀ṣọ̀n tó wúwo báyìí pẹ̀lú punk kò rọ́rọ̀ sọ ó dẹ̀ lágbà awo tó máa ń gé fúláwà àwọn náà dùn èmi ló fẹ́ fi kọ́rọ̀ sọ ó bá tọ̀ ọ́ dé lálẹ́ yìí àbújá ìta máa rọ sí fún ẹ ilé iṣẹ́ oníjẹrí kọ́ ẹ̀. Wo bíbà ẹ̀ kò ń ṣe ẹjọ́ ẹ̀. àwọn àdìsá. irú ẹ̀ kọ́ ló máa lanu tó máa bá mi sọ̀rọ̀. lójú tí. Ọ̀túnba ló cause gbogbo eléyìí. Who are you to call me betrayer? Betrayer ni ẹ ọ̀dàlẹ̀. Oyè yìí wẹ̀rẹ̀ lẹ́nà wẹ̀rẹ̀ ní wẹ̀rẹ̀ lọ́jọ́ èmi lọ mu ti báwọn rí ọmọ amú ẹ̀ta àwọn ọmọ nọ́mbà lè rí àmọ́ ẹ máa ń rúnrún yìí ẹ̀rẹ̀ bá lo máìkì gan. ẹ ń pariwo náà ẹ calm down. Assistant driver ẹ̀yin náà lu ṣé báyìí náà wá ẹni kú re ẹ̀yin náà sọ̀rọ̀ pàtàkì náà yá ẹ̀fọ́ lẹ́nu. onígbó ni bọ̀bọ̀ yẹ filẹ̀ ẹ ṣiṣẹ́ wáyé sórí ló sọ. onígbó ló mọ onígbó kiss me. ọ̀dẹ̀ tó mú re. Hello fine boy máa bọ̀ jábà tẹ̀lé dájú àwọn àlọ́ lẹ́kẹ̀ẹ́ parí case family. ẹ kò kò sóòtọ́ ọ̀nù kan táwọn pè é sọ̀rọ̀ kí náà yà ṣiṣẹ́ wọ́n wọn ni. Ẹ calm down. oníjẹ̀rí kọ́ ẹ̀. Ẹ calm down. Mo ní nǹkan tó tún wà vital láti fi jẹ́rìí sí nǹkan tó ń ṣẹlẹ̀. Yóò ń gbọ́. Ẹ tún ní evidence mi. Ẹ tún ní mi. Òkè ẹ múlẹ̀. Bàbá múlẹ̀ ẹ múlẹ̀ ká gbọ́. Lóòótọ́ Ọ̀túnba wá bá mi ní ọ́fíìsì. Wọ́n náà fẹ́ change will àwọn. Gbogbo nǹkan tí wọ́n ti ní ká fún Adésínà wọ́n ní ká dá padà fún Múìwá. Èmi wá gbà wọ́n nímọ̀ràn kan lọ́dọ̀ mo ń ro nǹkan kan. Yàtọ̀ sí ìtẹ̀sọ̀ sílẹ̀ kí ni àrídájú tẹ ẹ ní wípé ìkọlẹ̀ lọ́mọ? Àrídájú wo la tún wà? Kó mi ò ní ìdárídájú kankan òun ti wá bẹ́ẹ̀ tí o ti sọ̀rọ̀ yẹn ìyẹn ti lọ nìyẹn a dẹ̀ ti ń tọ́jú ọmọ. Ọ̀túnba, I think you need to take a step. Which step again? If wọ́n rà pé òrùn tí o Wunmi is dead what you cool? Of course I know pé ìyàwó yín ti kú. Iṣẹ́ ti ṣe DNA test. DNA? Ṣé I need it? Of course you need it.
mi ṣe DNA test o mi ò tiẹ̀ wá ronú lọ bẹ́ẹ̀ lára so tí ṣe DNA test lè wá ṣe gragra Ọ̀túnba là ń pè ní. You're right, that's wise of you. Aláti ṣe lóòótọ́ ìyẹn ló máa sọ fún wa pé ẹ̀yin lẹ lọ́mọ ẹ̀yin kọ́ lẹ lọ́mọ. Lawyer, good thinking. Good thinking. You're welcome. Good thinking. You're welcome, Ọ̀túnba. Lawyer, Ọlọ́run ní kí o máa ní sùúrù kéèyàn ó dẹ̀ nírú ọlọ́pọlọ báyìí lẹ́gbẹ̀ẹ́. Ó yà mí lẹ́nu pé nígbà tí màá gba rìsọ́ọ̀tì DNA èmi ni mo lọ́mọ. Ọmọ mi ni kì í ṣọmọ ọlọ́mọ kì í ṣọmọ àlè. Ọ̀túnba iṣẹ́ tí wàá rí sí pé ó máa ń da kéèyàn máa ṣe findings ẹ̀ dáadáa kó tó conclude. You don't just jump into conclusion. But thank God DNA ti prove ẹ̀ pé ilẹ̀ lọ́mọ. Lawyer, nǹkan kan gbó mi lójú. Kí ni? Wọ́n kọ́ gbogbo àtọ́wọ́ kàwé lẹ́ẹ̀kan kó tó dá padà fún mi yẹn. Wàá rí pé mi ò wojú ẹ̀ mo ṣàn wọlé kì í ṣe yẹn lójó mi lójú. Arákùnrin tó wá sílé wa yẹn tó lóun lòun lọ́mọ báwo ni tiẹ̀ ṣe jẹ́ tó fi wá kó wàhálà bẹ́ẹ̀ balẹ̀. Tí àwọn olóde lè sọ. Ọ̀túnba ara àwọn tó máa ń wọlé ọlá láti dalẹ̀ ọlá rú nìyẹn. And fún láti lè wúrú wà tó wù yẹn definitely ó ní láti jẹ́ wípé ó rìn ní gbègbè ìyàwó yín tó fi wá lérò pé bóyá òun lòun lọ́mọ òun kọ́ lòun lọ́mọ but DNA ti prove ẹ̀ bẹ́ẹ̀ ni lọ́mọ. Kí ló wá rò bí mo lè ṣe é sí? Ìmọ̀ràn mi fún yín ni wípé kẹ́ make things right. Can make things right. Yes, you are right again. I will make things right. Màá dẹ̀ ṣe ní ọ̀nà tó jẹ́ pé kò ní í ṣe pé ẹnìkankan tó yí ìwé àbẹ̀kẹ́ pé èmi gangan ni mo ṣe lọ́nà tí màá gbé bá. Brilliant. Wá ọ̀gbẹ́ni máa gbé mi mọ́ra. Kí ló ṣe ẹ̀? Àgbẹ̀ máa wọlé àwọn afẹ́ táwọn ṣoṣo ọ̀nà máa gbé sí àlọ́lé. Èwo ni wèrè? Ó dẹ̀ fẹ́ dogun rú. Nǹkan tó ń sọ tí gbogbo wọn wò nu fídíò yẹn kílẹ̀ ní ìwé. Ṣé ò rí ni ṣàlọ́ whiteness? Ó rí Pàmùdé sọ̀rọ̀. Ẹ máa rọra ẹ kágbára lẹ̀ àwa náà máa rí wọ́n pa. Ìwọ náà kọ̀ọ̀kan wà á kọ̀ọ̀kan. Àwọn aláyẹ yà á kọ̀ọ̀kan. Kí ló ṣe ẹ́? Ṣé ò rí ni? Ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ wà ẹ́ lásán gan-an. Ọmọ mi, nàyí gẹ́ máa ń ṣàn. Ìwọ ló nílé dádì ẹ̀dẹ̀ rẹ̀. Òfin ni máa dé. I'll see you to court. Wọ́n mọ̀ mi, rẹ́rìn mi dádì. Onígbó jọ mi, ó jọ̀nà kì. Láì fadá láì sọ, ṣì pàṣẹ ṣe wúù. Wàdúgbò máa jọ King Kong. Ọmọ gidi. Ọmọ tẹ́yà máa bí ẹyá ló máa jọ. Àlàyé farabalẹ̀ má lọ gbé ẹ wá lọ́yà. Má sọ ní mo ti gba bribe. Wá màá fọ́ ẹ tánṣó kí ni wèrè. Ó dá máa gbé sí àkànlọ́lé. Lèsè ọmọ kan tí mo láìpẹ́ mo gbọ̀rọ̀. Kí ló lájà rẹ? Olóòjọ̀nà kì. Kò má tà ẹ sáré dájú wa lọ kí ló ṣe ìwé tẹ̀ ká ní o. Ẹ̀kọ́ dókun mọ́rùn. Ọmọ mi is your father. Ilé àní get it house. Ọlọ́ọ̀ ọmọ mi máa jókòó bí ọba ń bì ní. Ẹ ti bá rí kẹ́ pè. Ìyá yín. Ọba fún yín lọ́dún minutes. Àwọn ẹrúkú yapa ń gbòòrò. Àwọn mi ló fi ẹ o má fọ Ọlọ́run dúró re gara ṣe bóyá ehun ẹ ọmọ Kọ́lá wọlé ìyá yín kó lọ tilẹ̀ tí máa lọlé màá nà yẹ ẹ̀fọ́ lẹ́nu mo fẹ́ lọ ti gate Ọlọ́run màá nà yẹ ẹ̀pà tí wọ́n fẹ́ bọ̀tà ìyá ẹ̀ kó má ṣílẹ̀kùn aláyé yé èmùkú o kì í ṣeré màá nà yẹ ẹ̀pà kí ló ti ẹ wá sẹ́lu assistant driver sẹ́lu jẹ́ káwọn àwọn tó fẹ́ jẹ́ káwọn tó fẹ́ ló jẹ́ sọ̀rọ̀ farabalẹ̀ kí ló ṣe ẹ̀. wéré ó ní ẹ kí ni kan dún ó dáa kó máa sọ̀rọ̀ ìbọn ti fọ wọn náà jókòó iṣẹ́ àní gold tó máa sọ máa gara wéré. ilé ẹ wá ẹlẹ́kọ̀ọ́ ti yàn fún mi ọba hello come to that jama kọ́ wa. mú kẹjọ máa lọ. yé mo náà wọn àwọn àjọkọ̀ dájú náà wọn máa bọ̀ náà ìyá yín eléyìí èmi ilé ìlàsọ màá kọ́ yọ bq síbi kan àti mú pé bàbá landlord. ẹ wò ẹ fún lọ́mù ẹ jẹ́ kó máa lè kú ònú lé ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ fún lọ́mù ẹ jọ ẹ kọ́ máa fún ẹ máa múra yín lọ. ọ̀gbẹ́ni ẹ̀rẹ̀ dàrú ọ̀nà bàbá yìí wọ ìwọ náà calm down ìwọ gan calm down ìwọ ní gbogbo èwo ó wà náà ìmọ̀ olóko sí àpò àmọ́rùn máa ń nẹ̀ pa ọ̀gbẹ́ni ẹgbẹ́ tún pọlọpàá mi iṣẹ́ àwọn ajá mi ilẹ̀ báyọ̀ jà ń bí mi bẹ́ẹ̀ni for anything lásán níbi táwa ẹ fún mi lọ́mọ mi ni give me my children.
ta ni àwọn ọlọ́pàá wa mú. n kò ìfọ ẹ mo sọ fún ẹ pé olùkú lọgbẹ nìyẹn kọ ẹ balẹ̀ gbogbo ẹ máa ṣojú ẹ lẹ́sùn. èyí mi ìrírò eléyìí àbí kò wá láwọn ilé. burúkú lè yàn o máa rí gbogbo bó ṣe máa lọ ní fúnra ní máa pa. ibi tá a dé ọ̀rọ̀ ti ṣetán tó fẹ́ lójútùú. lọ́ọ̀yà mo fẹ́ tọ̀. mo ti gbọ́ yẹ̀yẹ́yẹ̀yẹ̀ mo fẹ́ lọ tọ̀ ẹ tún dá máa tọ̀ lé yín. bàbá ọmọ kọ. ẹ báwo ni jàre ta ló sọ̀rọ̀. lọ́ọ̀yà wo. Who is this man? ẹ sà mo rí yín rí ṣé mo mọ̀ yín rí. láyéláyé ẹ̀ tó bá tún pè mí nǹkan tó bí ẹni kó sọ who is this man. hello this man you see me rí. ìyá ta ni. èmi àti yín ni. láti bo síbo. ṣé nǹkan wà lórí bọ̀bọ̀ yìí kí ni nǹkan wà lórí ọ̀tọ̀ nìkan tó bí ọ̀tọ̀ nìkan tó ń dá. Who is this man? èmi ò mọ ẹ̀dẹ̀ ń bèrè kan tí mi mọ̀ lọ́wọ́ mi. wà á bẹ́ẹ̀ ni wèrè lọ́jà àti lóde rẹ̀ ń parọ́ ẹ wò ẹ má dá lóhùn o ó ń ṣe drama fún yín ni o dání sójà rẹ̀ ó mọ̀ mi fẹ́ máa dẹmọ fún àbí èmi. ó ẹni máa ń tàrèké sẹ́rẹ́kẹ́ ọmọ tàrèké láti dùn. bàbá ẹ ló máa tàrèké ṣé wàá ṣó mọ ọmọ ni ẹ wò ẹ má dá wọn lóhùn o ó ń ṣe drama fún yín ni o mo mọ ohun mo dẹ̀ mẹ́ni tó jókòó yìí èṣèbí lè tún bá a níbí ṣé mo fẹ́ ṣí bímọ ni. èmi tẹ́lẹ̀ mọ́. ẹ wo ẹjẹ sọ fún yìí o àwọn ló gbéṣẹ́ fún mi o àwọn méjèèjì tó jókòó yìí ló gbéṣẹ́ fún pé kémi pàyàwó ọ̀túnba o. kí ni ẹ ti gbọ́ kankan ẹ ṣe à ìgbà tí mo pàyàwó ọ̀túnba tán lọ́tún wá bá mi pé káwọn lè rògùn gbà pé mo gbọ́dọ̀ mọ́túnba kúrò lọ́nà. òṣìṣẹ́ tẹ̀mí ṣe nìyẹn òṣìṣẹ́ tí mo fi ń jẹun nìyẹn o and they pay my money ọwọ́ ọ̀túnba rẹ̀ lọ́tún gbówó tán kó fẹ́ mi o wọ́n wá ń dẹmọ wèrè ń bì ẹ jẹ́ mú wọn dáadáa ẹ mú wọn dáadáa o. má ti lọ ṣé ò ya wèrè ó rí pé mo jókòó mo kàn ra ń wẹ̀ mo ò gbádùn ọmọ ẹbí gan mọ̀ pé mo gbádùn tí mo bá bù ẹ́ ra jókòó má ti lọ o. ẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀. mo sọ̀rọ̀ tẹ́lẹ̀. ṣàdílọ̀ lẹ́nu tí bá fi ọwọ́ ẹ̀yìn gba etí ẹ̀ wo wàá máa kásítà. Mr. Victor, Mrs. Daramola, you are under arrest. Arrest them. ẹ mú wọn. Ẹni títí ẹ ti bàjẹ́ ẹni títí ẹ ti bàjẹ́ ṣẹ́ra fún wọn. ọdúnbà ní ẹgbẹ́ tí wọ́n bá wá bá wọn. torí pé ẹni títí ẹ ti bàjẹ́ máa ní láti tẹ̀lé wọn dé station tí nǹkan bá ṣe lọ màá máa ọkẹ́ tó kí ẹ ṣe ó dẹ̀ máa. ọmọ ló dá. Daramola, ó yẹ kórúkọ mọ̀rọ̀ ẹni. Daramola, orékelẹ́wà òbùn rẹ̀ wà nínú. Daramola, ó yẹ kó dára ní o. Tòrò ogun rege lójú, ó yẹ kó fi wá sunwọ̀n. Kí ló dé tí wọ́n lẹ́kùn sí ẹ. Daramola tó ń lẹ́jọ́ sí wọn ẹ máa bínú ẹnu ká ẹ máa bà jẹ́wọ́. Olúwadémiládé fẹ́tí àbálógún corporate pictures eléyìí tún ga káàbárí ọ̀dọ́ làǹgbà tó ń ta fèlèfèlè sinimá títún Olúwadémiládé ní kẹ́ẹ̀ràkẹ́ òfin iṣẹ́ fiṣẹ́ lọ. Olúwadémiládé gbogbo ọ̀pọ̀ ẹ̀kọ́ lọ́lọ́gbà ń gbòòrò lọ́jọ́ wọn lọ. ẹ sọ fún Ọdúnladé Adékọ́lá tó ń lu ìyàwó ẹ̀ fẹ́tí àbálógún gbogbo ìgbà tó ṣọ́ra ẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ mọ́. wáì tó máa bá mi fi mú ọ̀nà. tí mo fi ṣe oore fún ta ni mo rò kó lọ́pọlọ mo rò kórìí ẹ̀ ti dàrú. ọ̀tọ̀ mi kí ni kọ́ tó ráyè tó sọ èmi. àròjù wa
domestic violence ni Olúwadémiládé iṣẹ́ ni àrífín tó bá bínú ìdílé dálókun kọ para ilé àjálejò kó pèrò ọ̀nà. bó ṣe wà ẹ́ ó wá bá wa gbé torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà fò pé kí n change ọwọ́ bó ṣe wá yí ọmọ kẹrin rẹ o tó ń tọ́ lọ́wọ́ yìí ẹ̀ máa bọ̀ tested and okay kí mi náà gbé. ọlọ́mọ mẹ́rin. sórí tí mo ṣe ń lọ yìí mo ń lọ páàkì ẹrù mi ni sódà àyà lè gba ìwọ àti ìyá alákùnjà ẹ̀ tó gbé tó pè níyàwó. ọgbọ́n tó sọ lọ lónìí mi ìyá ṣé bó ti rúgbó ni. sinimá titun Olúwadémiládé another fantastic movie written and produced by Bọ́lá Ọ̀nàbànjọ directed by Túndé Ṣóbáyọ̀sírò Lékan Ọlátúnjí ló package yẹ starring Ọdúnládé Adékọ́lá Fathia Balogun Bọ́lá Ọ̀nàbànjọ Madam Sajẹ Lékan Ọlátúnjí Ṣemílóore Fáṣákin Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Túndé Ṣóbáyọ̀sírò Ebi Gold Haruna Animashaun Faith Bankole àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Olúwadémiládé sinimá titun Olúwadémiládé eléyìí máa kó àwọn ọkùnrin lọ́gbọ́n káyé máa ṣe gíragíra Démiládé ni kẹ́ra kẹ́wo ó ti jáde grab your copy now. Inú wọn bùrẹ́wà ojú wọn kún régé inú wọn bùrẹ́wà ojú wọn kún régé. Ṣọ́ra fún wọn o ẹ rọra gbàmọ̀ràn ṣọ́ra fún wọn àwọn ẹni bí Daramola pọ̀ lóde ẹni títí ẹ ti bàjẹ́ ó wá rí kúra ní ẹni títí ẹ ti bàjẹ́ ó wá ní kúra ní ẹni finúwénú ó máa ti jẹ́wọ́ ìra ò fẹ́ pòròpòrò dé. Ẹni finúwénú máa ti jẹ́wọ́ ìra ò fẹ́ pòròpòrò dé. Ebi ara la mọ̀ a ò mọ̀nú. Ara la mọ̀ a ò mọ̀nú. Bẹ́ẹ̀ fẹ̀yìn tí wọ́n ò gbé yín dúró. Bí wọ́n bá wọlú ní wọn ò lè pa ní. Ẹ má fọkàn tán wọn o. Ẹni finúwénú ó ti jẹ́wọ́. Ẹ máa fọkàn tán wọn lè kára sí máa lè kún ìsìláyà. Ẹni finúwé wọn ó ti